ó ga o bàbá Ìjẹ̀ṣà agúnmọ̀wò star lọ́mọ ó dọ̀ bàbá Ìjẹ̀ṣà ń sọ everybody ń bọ́ ta everybody ń sọ̀rọ̀ mi mọ̀ pé àwọn ọmọ Yorùbá tó ń gbé Yorùbá títọ́ dá lẹ́nu wọn tó ń mọ̀ ọ̀rọ̀ sọ mi mọ̀ pé wọ́n pọ̀ báyìí orí akú wa ń bọ́ ta ìmọ̀ àmì everybody ṣáà ń bọ́ ta everybody ṣáà ń sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ó ṣe ilé ó ṣe tọ̀ ó ga o tó ní kò fẹ́ sọ fún yín nípa agbára tẹ́ fi ń pa bàbá Ìjẹ̀ṣà yẹn ẹ lágbára lórí Yorùbá nation náà àbẹ́rẹ́ pé wọ́n pa wọn lájẹ́dẹ́ ni wọ́n ń bá wọn sùn láyé tẹ̀ ókè ẹ̀gbọ́n pa yẹn àwọn yẹn ò ń ṣe star náà ṣebí ìyá tí wọ́n ń ṣe star bóyá eré pa ọmọ ọdún kan ọmọ oṣù mẹ́fà Nàìjíríà tó ń jẹ́ jáde kẹ́ sọ̀rọ̀ ìsinmi everybody wá ń sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà o bàbá Ìjẹ̀ṣà o ókè àwọn yẹn ò ń ṣe star ní iye kẹ́ bọ́ta bàbá Ìjẹ̀ṣà ti dàgún mọ́ oríkàgún ṣáà ń bù sórí ògì ni ẹni tẹ́ ti jáde tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ ti bọ́ta péjì yẹn kó máa lọ bẹ́ẹ̀ ẹ bá pariwo Yorùbá nation ẹ ká gbà àwọn èèyàn wa kó ló kó ẹrú ẹ wo bí tí mo wá ń sìn atẹ́gùn ló ń fẹ́ yẹn o ògìdè pé yẹn ń kọrin atẹ́gùn fẹ́ ni o ẹ fi sọ̀rọ̀ ẹ káwọn ayé gbọ́ ohùn yín ohun èèyàn lóhun Ọlọ́run ọba tí ọba Ìjẹ̀ṣà ẹni tí ò tí kú kò lè fi wèrè ṣe yẹ̀yẹ́ so tẹ́yìn gbogbo nǹkan bá da tó bá lọ déédéé náà gbogbo dáadáa yẹn ò ní ṣẹlẹ̀ ẹ ká jáde ká pariwo fáwọn èèyàn ìyà ń jẹ wá nílẹ̀ Nàìjíríà fẹ́ lọ fún Yorùbá ti ilẹ̀ Yorùbá ti wá fẹ́ ṣe Yorùbá nation bàbá Ìjẹ̀ṣà yẹn distraction ló jẹ́ o tó pé jẹ́ star ni o tó bá jẹ́ star yẹn kan ò ní gbọ́ o àìmọye ọmọ ọdún kan oṣù mẹ́fà tó ti fàdí ẹ̀yà Nàìjíríà kí náà rí ṣe sí àìmọye senator tó mọ́ ọmọ 16 years wọlé tó jẹ́ kẹ̀kẹ́ tó bẹ́ẹ̀ wá bọ́ta pé kí ní kànṣẹ́ lẹ́dẹ̀ ń papọ̀ kí lè rí ṣe sí yẹn tá ló bọ́ta ẹ wo ẹ̀yin màámi tẹ bọ́ta tẹ́ ń pariwo Yorùbá bàbá Ìjẹ̀ṣà ṣe kíní kan agbára yín yẹn ẹ continue ẹ má bẹ fi pariwo Yorùbá nation ẹ káyé gbọ́ pa fẹ́ lọ sílẹ̀ Yorùbá God bless you àti máa sọ̀rọ̀ kò jù bẹ́ẹ̀ lọ.